Yí mi béèrè lọ́wọ́ rẹ, ṣé o rẹ́ ẹ̀bùn Ọlọ́run kankan kàn nínú ayé rẹ? Àkòrí ọ̀rọ̀ mi lónìí, òun ni kété ẹ̀bùn pípé, kété ẹ̀bùn kò pé. Kọ́ bá wo ìwé Jénísì, Jákọ́bù, orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún lébẹ̀. Wàrí lélà àkọ́kọ́ ìkété ẹ̀bùn àyèyẹ. Èsì yìí ni mo bá lónìí. Ṣùgbọ́n ìkété ẹ̀bùn pípé òní tẹ̀lé òun kàwé òwe abala kejì. Wà á rú kankan nínú ayé rẹ kó mọ́ra jọ ẹ̀bùn Ọlọ́run. Kó mọ́ra jọ nǹkan jẹ́ pé wọ́n gan oṣù dámọ̀. Ẹ̀rá kò yí ọ ká, oṣù dámọ̀ wí ẹ̀bùn pípé lè yí o nínú ayé ọmọbìnrin àbí nínú ayé ọmọkùnrin. Kán bá sọ nípa ohun kò pé, ó jẹ́ nǹkan jẹ́ pé ó gúnrégé, là bà wọ́n, èlù ṣìnà, ènú kún kò jẹ́ pé ó ta sí bí ẹrẹ̀. Ṣé o rúṣẹ́ Ọlọ́run? Àṣepé ló ṣẹ́ rẹ̀. Grade 1 lè kété òṣìṣẹ́ Ọlọ́run. Torí náà kọ́ Ọlọ́run bá mú ẹ̀bùn kó ní, ẹ̀bùn ni a pé ṣáṣáráṣá ni. Kọ́ Ọlọ́run bá mú ẹ̀bùn kó ọ ní, wà á rí pé ẹ̀bùn ni lé àléébù. Wà á rí pé ó pé ṣáá ni. Ó ní àwọn pé àwọn Ọlọ́run mú iṣẹ́ rẹ̀ ṣíṣe. Ó jẹ́ ẹ̀bùn kò jẹ́ pé nǹkan Ọlọ́run bá ti ṣe, a mọ̀, alábàámọ̀, á jẹ́ tọ̀ítọ́, á jẹ́ nǹkan kò ṣe sàn, á dẹ̀ jẹ́ èyí kò dáa jù níbikíbi kò bá gbé lọ. Torí bá wọn ìyá mọ̀ wí aláṣepé ni Ọlọ́run ra o. Kété ẹ̀bùn rẹ̀ ní gúnrégé. Kọ́ bá rè yá gbé odidi ayé rẹ̀, kó gbélé Ọlọ́run Olódùmarè ni. Nǹkan mú jáde lébẹ̀, nǹkan gúnrégé, nǹkan pé ṣámúṣámú ni. Mọ́ dìjà ọṣẹ́ rẹ̀ o. Mọ́ ṣaláre gbàgbọ́ o nínú Ọlọ́run torí pé ọṣẹ́ rẹ̀, là fi wé. Ó lágbára, ju ti ọ̀nìyàn, ju ti ìran akọ́ṣẹ́mọṣẹ́, ju ti ọ̀nìkọ́ni kò lè mọ̀ ayé àbí kò lè mọ̀ ti ọ̀run. Mú gbẹ́kẹ̀lé rẹ, mú sínú Ọlọ́run aláṣepé. Gbé ìgbéyàwó rẹ, gbé ọmọ rẹ, gbé ọṣẹ́ rẹ, gbé ọṣẹ́ ìránṣẹ́ rẹ gan pẹ̀lẹ́ Ọlọ́run. Yàtọ̀ sí wí á mẹ̀bùn kò pé kò á mú ṣe, kò á ṣe àṣeyọrí, kò á làmìlaka. Á bá ọ gbèrú ayé rẹ ni. Torí pé ibi kò mẹ̀bùn rẹ̀ sí ni. A fẹ́ kí ojú kètì ọ. Kété ẹ̀bùn pípé àtọ́ Ọlọ́run ní ti a o. Èyí ni àbá ò mọ́lẹ̀ kò mẹ̀bùn kò mí kó ọ̀nì. Nǹkan bá ti mú kó ọ, ẹ̀san ni a gbà. Kọ́ bá ti mú gbèṣù àtẹ̀ṣẹ̀ láàyè nínú ayé rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán. Mo mọ rírì oríire Ọlọ́run nínú ayé mi torí pé aláṣepé kẹ̀ṣùṣẹ́ rẹ̀ nínú ayé mi lóòrèkóòrè ni. Ire o.